bí ẹ ṣe ń ka ìròyìn yìí, àwọn tó súnmọ́ ọlọ́lá jùlọ gómìnà olúwaṣèyí abiodun mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti jẹ́ kó di mọ̀ pé inú bàbá náà kò dùn rárá sí olùbàdàn ti ilẹ̀ ìbàdàn ọba rashidi adéwọ̀lú ládọjà àrùsà àkọ́kọ́ lórí bí gómìnà ṣèyí mákindé bó ṣe fẹ́ fi àwọn ìjòyè mẹ́ta tó fẹ́ fi wọ́n jẹ ọba ní ìlú ìbàdàn ní ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ friday ọ̀sẹ̀ tó kọjá, ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo àwọn ìjòyè mẹ́tẹ̀ẹ̀ta náà kò sí èyí tó máa yọjú tí wọ́n sì ní gómìnà ṣèyí mákindé wọn ló gbàgbọ́ wípé ọ̀rọ̀ náà ó lọ́wọ́ olùbàdàn nínú nítorí pé òun gbọ́ pé olùbàdàn ó ń ṣàtìlẹ́yìn fún àwọn ìjòyè náà lórí bí wọ́n ṣe kọ̀ láti gba adé tí òun fẹ́ fún wọn náà. ẹ rántí wípé ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ friday ọ̀sẹ̀ tí ó kọjá yìí tí í ṣe ọjọ́ kẹta ní oṣù kẹrin ọdún tá a wà yìí, the 3rd of April 2026, ìní gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti kéde nípasẹ̀ mínísítà ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ adémọ́lá òjó ní ìpínlẹ̀ ọ̀yọ́ pé òun fẹ́ fi àwọn ìjòyè olùbàdàn mẹ́ta òun fẹ́ sọ wọ́n di ọba kúrò ní ìjòyè tí wọ́n wà tí gbogbo ayé yóò sì máa ṣe káábíyèsí fáwọn náà tí wọn yóò di ọba aládé. àwọn ìjòyè mẹ́tẹ̀ẹ̀ta tá à ń wí náà ni ẹ̀kẹrin balógun ilẹ̀ ìbàdàn ìyún olóyè abdulhakeem adéwọ̀yìn, ẹni tó tún jẹ́ karùn-ún olùbàdàn ti ilẹ̀ ìbàdàn olóyè oyèkọ́lá babalọ́lá tó tún jẹ́ àgbà amòfin senior advocate of nigeria san àti sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè ọ̀yọ́ south nílé ìgbìmọ̀ asòfin àgbà làbújá lásìkò yìí, sẹ́nitọ̀ sharafadeen ali tó ń jẹ́ ẹ̀kẹrin balógun olùbàdàn ti ilẹ̀ ìbàdàn. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ní gómìnà ṣèyí mákindé ló fẹ́ sọ dọba, ṣùgbọ́n tí ọ̀pọ̀ èèyàn gbàgbé pé nítorí sharafadeen ali tí wọ́n ní òun gan ló fẹ́ di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc ẹni wọ́n ní mákindé ló fi gbé ìgbésẹ̀ náà nítorí ó gbọ́n pé bóun bá sọ sharafadeen ali di ọba kò ní lè kópa nínú òṣèlú mọ́ tí ò sì ní lè di gómìnà ní ọdún tí ó ń bọ̀. ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yìí tó ti ń ṣẹlẹ̀ níṣẹ́ ni wọ́n ní ọba rashidi ládọjà kò fọwọ́ sí eléyìí sì ni wọ́n ní ó ti da àjọṣepọ̀ òun àti gómìnà ṣèyí mákindé rú, ṣùgbọ́n tí kábíyèsí padà fọ̀rọ̀ síta pé kò síjà kankan láàrin wọn àti gómìnà mákindé ṣùgbọ́n nínú ọ̀rọ̀ náà ó jẹ́ kó di mọ̀ pé àwọn tí mákindé fẹ́ fi jọba wọ́n ti jẹ́ kó mọ̀ pé àwọn ò sì ní wá síbẹ̀, tó sì jẹ́ pé kàyéfì ló jẹ́ pé mákindé máa tẹ̀síwájú nípa fífi wọn jọba lọ́jọ́ ẹtì tí í ṣe friday ọ̀sẹ̀ tó kọjá ní gbọ̀ngàn màpó tó wà lágbègbè ọjà àbá ní ìlú ìbàdàn, láì jẹ́ pé àwọn tó fẹ́ jọba tí ò sí ẹnìkankan nù wọn ní orí ìjókòó. tẹlifíṣàn yorùbá Tòótọ́ gbọ́ látọ̀dọ̀ àwọn tó súnmọ́ gómìnà ṣèyí mákindé pé inú gómìnà ò dùn sí ọba rashidi ládọjà wọ́n ní gómìnà ó mọ̀ pé ọba ládọjà ó wà lẹ́yìn ìgbésẹ̀ táwọn ìjòyè mẹ́tẹ̀ẹ̀ta náà gbé láti má ṣe yọjú nítorí pé bó bá jẹ́ pé kò fọwọ́ sí fún wọn ni wọn àtúbẹ̀ láti má ṣe yọjú láti wá gba adé lọ́wọ́ òun, ètò wọn ní gómìnà rí bí àrífín ńlá lásìkò yìí.